parí mọ́ o tábà yẹn ti stop ẹ̀ báyìí kò ní parí mọ́ o ìjà àwọn méjì tó bá fẹ́ràn ara wọn jù láyé mo yẹ rí parí kódà ó lè padà gba ẹ̀mí kan tẹ́mi ó bọ̀ nítorí àti fún mi bọ́ sí ọ̀rọ̀ ìjà kan ìmọ̀ lágbára o bàbá mi Mudir Markaz mo fẹ́ràn yín gan wàláì gbogbo ayé gan mọ̀ kí mo fẹ́ràn yín gan gidigidi gan ọlọ́run gangan mọ̀ ọba tó dá yín mọ̀ kí mo fẹ́ràn yín ẹ jọ̀ọ́ bàbá mo bẹ̀ yín kó rọrùn fún mi kí n mọ̀ kéèyàn bomi sẹ́nu kó fẹ́ yín mú kó fẹ́ súfèé ni èmi bá dọ̀bálẹ̀ ni èmi fúnra mi ni mo gbé fóònù yìí lọ́wọ́ ni wàláì máa dọ̀bálẹ̀ fún yín báyìí máa nà lẹ̀ yẹnyẹn ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ nípa ẹ̀yin àti bàbá wa àgbà olùkọ́ ní Ìwó bàbá àgbàlagbà bàbá dáadáa wòlíì ọlọ́run ẹni rere wọn bá nǹkan jẹ́ tán fi kú rí àti bàbá wa ń lé àmì òun ni mo wá sí láàárọ̀ yìí bàbá ìjọ torí ọlọ́run ẹ wo ti àwa ọmọ yín tá a láìkì yín tá a jẹ́ die fans jẹ́rí alimọ́ láìkì yín o tí ó jẹ́ iná rẹ̀ bí wa that's ní láìkì yín àìmọye ọmọ tí ò lágbà bẹ́ẹ̀ nínú èrè tẹ́ tún jẹ́ ni pé ẹbí wa ẹ̀kọ́ wa àtúnfẹ́ràn yín kì í ṣe gbogbo ọmọ ló lágbà bẹ́ẹ̀ ẹ fi yẹn náà fáwọn náà lápẹ̀lẹ́ ẹ jọ̀ọ́ bàbá mi Mudir Markaz ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ yẹn ń da ọ̀rọ̀ yẹn yẹn ẹ má sọ kankan lórí ẹ̀ mọ́ mo bẹ̀ yín torí ọlọ́run bàbá mi ẹ dákun torí ọlọ́run ẹ dákun torí ọlọ́run bàbá wa àgbà ní Ìwó bàbá olùkọ́ ẹ jọ̀ọ́ ibi tí nǹkan ò lè dé láyé tá a rò pé kò lè dé láyé òbí tán ibẹ̀ ló dé yìí o ó ti wá di ìnímọ̀zàníyà dúró báyìí o wàláhì ìnira ti mú wa o bàbá mi Professor Hidir tá a jọ lọ sí mọ̀tẹ́yà láìpẹ́ yìí tẹ́ ẹ bá rí bọ́n ṣe ń gbé fún Sheikh Adam tẹ́ bá rí bọ́n ṣe ń pọ́ Sheikh Adam lé júlù àbí mọ́sọ́mù tèmi àti wọn jọ sọ torí àjọ ń gbébì kan náà ni mi àti wọn àjọ máa ń sùn yàrá ni yàrá tèmi fèsì yàrá wọn báyìí ni àjọ jáde láàárọ̀ àjọ lọ sí mọ̀támọ̀rù yẹn ni tá bá ń sọ̀rọ̀ Sheikh Adam báyìí kọ́lá gbà mí nínú bọ́ọ̀sì tá bá ń gbé wa lọ sí ibi arúgbó mọ̀támọ̀rù yẹn tí bàbá wa Professor Hidir Ìwó tó jẹ́ ọmọ àbówó olùkọ́ tá bá ń sọ̀rọ̀ Sheikh Adam báyìí nínú mọ́tò tèmi àkọ́májọ ń lọ wọn ni àwọn aláàmọ́ iṣẹ́ dàmú àwọn aláàmọ́ iṣẹ́ kádàmù Sheikh Adam ń sìn kékeré gbogbo àwọn àfáà lárọ́ wáyé nísìn náà mọ̀ wọ́n rí torí ọ̀rọ̀ Sheikh Adam ń ṣẹlẹ̀ lọ́hùn ọdún mẹ́wì ẹ bèrè lọ́wọ́ bàbá wa Justice Adam Abdullahi ọlọ́jẹ́ ká rí wọn pẹ́ ẹ bèrè lọ́wọ́ wọn ọ̀rọ̀ yìí ó sojú wọn èmi àti ìkánú àwọn haúsá kan lájọ jókòólẹ̀ àti lábáwá kan lájókòólẹ̀ níbi tá a ti fẹ́ jẹun ẹni yẹn máa ń bi mí pé ibo ni mo ti wá mo ní Nàìjíríà ni mo ti wá Nàìjíríà ó ní níbo ń bẹ̀ mo ní fi Ìlọrí mọ́tò kọ́kọ́ fún mi ní àwọn ní àrọ́fùtà Sheikh Adam Abdullahi Alori mo ní àrọ́fùtò ngbà tí mo dákọ̀ Sheikh Adam bàbá mi àfàwà àgbà Justice Adam Abdullahi Alori wọ́n wà ń bẹ̀ àjọ jókòó ni níbi tá a ti fẹ́ jẹun wọ́n á wojú mi wọ́n á ń gbọ́n tí mò ń sọ ojú mi dẹ̀ pọ́n lóró ojú mi lérò fún mi ojú pé Sheikh Adam táwọn ò mọ̀ dáadáa ní ọ̀dọ̀ wa táwọn èèyàn kan tún máa ń fẹnu àtẹ́ bá wọn òun làwọn àjòjì ń sọ̀rọ̀ wọn pé ẹnì yẹn wá wí kíní kan ó sọ ìbára kéwù kan ní kí ló wí fún mi ó ní akhastu minhu kathira náà lẹ́lẹ́lẹ́lẹ́ akhasna minhu kathira bó ṣe gbé ìbára yẹn kalẹ̀ nìyẹn ojú mi wá lérò rò pé ẹni tí ìsára lu wa ní ṣe ìtìrọ́ọ̀fù fún Sheikh Adam yìí bàbá mi Professor Hidir Ìwó ibi tí wọ́n fẹ́ mú bẹ̀nu bàbá yìí wá jáde sí mi pé Sheikh Adam tóbi wọ́n wá ń sọ Sheikh Adam gán ṣe mọ̀ irú eléyìí yóò ba ẹ̀mí wọn jẹ́ yóò ba wọn ní jẹ́ pé torí wọ́n ní ìtìrọ́ọ̀fù tó pé sí Markaz
wallahi mo fẹ́ wọ́n jọ kan pé sẹ́mọ̀rì kàsí nìyí ni torí ọ̀nà tẹ́ máa ń gbà ọ̀nà tí Professor Khidir tẹ́ máa ń gbà pọ́n Sheikh Adamu lé ó ti pọ̀ jù bí mi gangan bí mo ṣe máa ń ṣe sí Markaz gangan àbí ká ní pé tí wọ́n tún ju tèmi lọ nítorí pé gbogbo gbàtà wá ti tókùn èmi àtọ́ báyìí ọ̀rọ̀ Sheikh Adamu la máa fi ń panu tó máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ Sheikh Adamu fún mi gbogbo àwọn ìgbẹ̀lú Sheikh Adamu gbogbo kódà wọ́n sọ débi pé síbáwá àwọn wo kọ̀ǹpútà nísìn táwọn àwọn lọ sórí nẹ́ẹ̀tì láyé àwọn Sheikh Adamu kò sí nẹ́ẹ̀tì àwọn níjẹ́ kí n mọ̀ pé Sheikh Adamu wọ́n fọwọ́ da ṣé mújídù kan náà pè ní mújídù Professor Khidir níwò ọmọ bàbá olùkọ́ irú ọ̀rọ̀ yìí yóò bá àwọn ẹlẹ́mìí jẹ́ kódà láìpẹ́ yìí ní kòkó pẹ́ yìí láìpẹ́ yìí ọ̀rọ̀ kan fẹ́ wáyé láàrin èmi àtẹnìkan Professor Khidir lè pè mí wọ́n pè mí wọ́n ní kí n jọ Sheikh Labeeb akílódé ẹjọ́ bàbá yẹn alátúnṣe yẹn ní Professor Khidir mi tẹ́ ẹ̀ tí ìdọ́dọ̀ bàbá mi wàzírù gbogbo àwa ọmọ kéwù gbogbo àwọn èèyàn pápátá mùsùlùmí nílẹ̀ Yorùbá bàbá mi olùkọ́ Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn bàbá waziri ń bọ̀ wá bá yín mo kọ́kọ́ wọnú ọgbà lọ ní Agége lọ́dọ̀ bàbá mi alátàdá Sheikh Habibullahi Mudir Markaz Adam Abdullahi Alori àwọn ni mo kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀ kájọ torí Ọlọ́run wallahi inni mazaniya durru ìnira ti dé àlè faramọ́lẹ̀ yìí mọ́ kò lè tẹ́ wa lọ́rùn rárá ẹ̀yin lẹ́ máa ń tún nǹkan ṣe bilimilihi yuslihu man yukhsha tagayyuruhu wa kayfa bilimilihi halat bi ilgiyaru ila alma'i yas'a man yaghusu bilukmatin fakul ayna yas'a man yaghusu bima'in iyọ̀ náà fi ń tún nǹkan ṣe ìta àbábẹ́ kó bàjẹ́ á fi yọ̀ tún nǹkan ṣe ẹ̀yin bàbá wa iyọ̀ lẹ́jẹ̀ ẹ̀yin làwa náà gbára lé pé kódà tọ́run wa bá ń wọ́ lọ ẹ bá wa straight ẹ ilẹ̀ yẹsẹ̀ àmọ́ ń ya gúúsù bí lókìmọ̀tìn tí òkèlè bá pààyàn lórí wọn ni ẹ jẹ́ kó mú mi wàkúlẹ̀ ẹ̀yin náà yẹsẹ̀ àmọ́ ń ya gúúsù bí máa ìn tó bá di kó omi ló wá pààyàn lórí ńkọ́ kí láwa mu ẹni tó jẹ́ bá pa lórí wọn ni àbí ìtọ́pa lórí wọn ni ẹ fún lómi kó mu tó bá wá di pé omi gangan tá a mu sí òkèlè tó pani lórí ló wá tún wá pani lórí ńkọ́ ẹnà náà sà bàbá wa Mudir Markaz ẹ dákun mo bẹ̀ yín torí tọ́ lọ́wọ́ àtànẹ́bí Muhammad kíní Facebook yìí social media yìí mọ́jọ́ kọ́rọ̀ tètè kárí ẹ jọ bàbá mi torí ọlọ́ mo fẹ́ràn yín gan mo láìkì yín gan ẹ wo àwọn yẹn pè mí lórí ọ̀rọ̀ pé ibo lẹ́yìn wà níbi ọ̀rọ̀ ẹni tó wà nù gáàrú ìráyì ẹ wá sọ wọn kan nítorí pé nífẹ̀ẹ́ Mudir Markaz mo ní ẹ má sọ bẹ́ẹ̀ ibi tí mo wà mọ́kífù mi ó wà nù mí wọ́n ní kí n sọ wọ́dà mọ́kífù mi ni pé Abubakar àti Muhammad náà wà bẹ́ẹ̀ mọ́kífù mi nu kò sọ̀dìgbà tí n bá ṣe wà sí síta mọ́kífù mi nìyẹn ọ̀rọ̀ mọ́sálà ìlèmíyà kò dànífì kò dìjà kò dín téèyàn mọ̀ búra ẹni kò dín téèyàn mọ̀ rẹ́ni tó wá sọ fín ẹni tí ń bá ń rí ẹnìkan fín tí wọ́n ń jàkàjàkà rẹ̀ lórí pé ẹnìyẹn sọ ibi tó ń gbọ́ ọ̀rọ̀ kéwúyé sí ẹnìyẹn fẹ́ sàrúnyẹ tẹ́lẹ̀ ni àwọn tó lọ tí wọ́n jọ fà á tó wà nù tíra àyèmọ́yé tó wà nù tíra tẹ́ pé tí wọ́n bá tó dájọ́ ìsíta nísìn yóò di àwọn àfa àkànjọ fà wọn ò búra wọn rí àràkọọ́lẹ̀ tó ń ṣègbè fúnra wọn rí àràkọọ́lẹ̀ tó ti àkàyàkà ara wọn rí àrírí èyàn lè sọ nǹkan tó bá mọ̀ pé òun kà ń tíra jáde kò mí kí èèyàn máa àtàkì ẹni ẹ kí èèyàn máa bú kí èèyàn máa yàkàyàkà rẹ kí èèyàn máa yẹ̀yẹ́ rẹ no èmi ò lè ṣe báwọn gbàdáwọn ènìyàn bí mi pé ó dà ibo kí ni mọ́kìbù tèmi mo ní mọ́kìbù mi ni pé Abubakar àti Muhammad náà bẹ̀ sọ̀sọ́lá náà wà níbẹ̀ ó ti ẹ́ nìsí náà wà níbẹ̀ mo ní tí máa rẹ̀ wí síta kọ́ mo ní àwọn kan ti ń wí ọ̀rọ̀ yìí ti di báyìí kìfáyà ìzàkọ́mọ̀ bí elbad tọ́kítà ní bakin àwọn kan ti sọ gbẹ́tọ̀ ibi tó wà ní kò wá nígbà tó wà láti wá ń fi ẹni tó sọ yílẹ̀ táwa yẹ̀yẹ̀ yí rẹ̀ kó tó di pé wọ́n gbà pa sọ̀rọ̀ kò yẹ èmi ò lè ṣe yẹn
mọ́ àwa náà ti ń dàgbà ẹ bá ti lé 50 so òun náà ti ń dàgbà a gbọ́dọ̀ fi ẹ̀sáàbù kalẹ̀ níta fẹ́ káwọn tán ń bọ̀ lẹ́yìn náà mọ̀ sí fáwọn náà táwọn náà bá dájọ́ kan tí kò táwọn kan lọ́rùn wọn ò ní máa búlì wa bí pé àyèbóyá ajẹgbẹ́ wọn yóò kàn dájọ́ tiẹ̀ náà ni pé mọ́gìbò tòun ni torí pé nǹkan tá à ń wí bí ó ti máa lọ́nu o táyọ̀ fi tán ní máa yẹ láti máa nígbò láti máa yapa ara wa níbi tí abájọ fẹ́ sọ kò pọ́sibù kí kò kàtírà kankan wá ní nítorí kà ní kémi náà sọ jáde bọ́ láti lẹ̀ gbogbo ayé níta mọ́ sọ náà ni pé Abubakar àti Usman ló wà ńbẹ̀ àti Muhammadu wà ńbẹ̀ kò sẹ́ni tí ó gbà bẹ́ẹ̀ kódà nígbà tá a kọ́kọ́ lọ Mọ́kà tán mú wa sí yàrá ìwé wọn nítọ̀ ibí yìí ni Abubakar àti anabi Muhammad sallam ni wọ́n sá sí nígbà tí gbá kódà gbogbo àwọn lábára tó máa ń mú wa rìn gbà wọn táà tí ìmọ̀ rírìn fúnra wa o ìtàwọn náà máa ń sọnù ipe ibi yìí náà wà so ìgbàgbọ́ tiwa nu Mudiru dẹ́ sọ míì so káwa náà yọ tiwa jáde kábi tako tiwọn kùdùgbà táwa láti yàkàyàkà wọn àbí táwa láti yí wọn mọ́lẹ̀ tá à ń pè wọn lóko tí ò da tá à ń yẹ̀yẹ́ bàbá wọn tá à ń yẹ̀yẹ́ ìyẹn kò jọmọ́ pé èèyàn sọ̀rọ̀ kéwú mọ́ ó ti di pé èèyàn fẹ́ jà èsì tí mo fún àwọn tí wọ́n pè mí yẹn nìyẹn o wọ́n expect pé ó yẹ kí n ti sọ̀rọ̀ lórí ẹ̀ ìyẹn dẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ mo láwọn yẹn ti sọ mo ka iye tó ti sọ mo ka èèyàn tó mẹ́sàn-án fún wọn tó ti sọ mo lébi náà sọ pé mi ò sọ ẹ wo nǹkan tí mo gbé dání tí mo lọ tí mo bọ̀ tí mo lọ tí mo bọ̀ mi ò rí bí settle down àti pé kí lè fẹ́ kí n sọ ń bẹ̀ ẹ ti sọ náà bàbá Mudir Markaz ẹ jọ̀ọ́ mo nífẹ̀ẹ́ yín gan mo like yín gan torí ọmọ dáadáa ní ẹ múlé dání fún bàbá yín irú táwọn àsùnwòrán máa ń fẹ́ bá àsùnwòrán sí máa ń fẹ́ òun lẹ́ ń ṣe yìí lèmi fi fẹ́ràn yín ẹ bùnmi lówó rí kódà mo fẹ́ lè ní ṣé mo déwájú yín gan rí ní Markaz gan rí tẹ bá wá sí lọrin tẹ bá sí wá sí bí a ta bá rí ibi déwájú yín ni mo ń kí yín èmi àti yín gan kì í ṣe ká ń sọ̀rọ̀ ìfẹ́ natural love ni mo ní sí lillahi wa fillahi wa ilallah wa li ajlillah ni mo fi fẹ́ràn yín mo like yín wọ́n ẹlòmí ò lè believe pé kì í ṣe pé àjọ máa ń sọ̀rọ̀ ojoojúmọ́ ẹ jọ̀ọ́ ẹ wọ́ láàyè náà ẹ jọ̀ọ́ ibi tọ́rọ̀ yìí lọ yìí ó ti fẹ́ gèjẹ́ mi wa inni madhaniya durru wa anta arhamur rahimin ibi tó ń lọ yẹn ibi tí ò ní ṣe mọ́ ìfẹ́ ò ní sílà ní gbogbo anybody wa mọ́ gbogbo ọmọ bàbá olùkọ́ yányán náà wá nífẹ̀ẹ́ yín gbogbo ọmọ bàbá olùkọ́ yányán náà wá fẹ́ràn yín èmi ò ẹnìkan gọ́mẹ̀tì mi pé ẹnìkan ló dá ọ̀rọ̀ lẹ̀ èmi ò lọ gbogbo bẹ̀ yẹn mi lọ gbogbo bẹ̀ yẹn tí ọ̀rọ̀ tí bàbá mufti Ìwó tẹ̀ ń sọ yẹn ẹ fi yẹn lẹ̀ mi lọ gbogbo bẹ̀ yẹn tí wàá ní ká sẹ́tù àárín àwọn bàbá wa tó ń jà yìí torí ó ti fẹ́ dìjà báyìí bàbá olùkọ́ náà pọ̀ wọ́n ní tajat wọ́n ní àwọn ọmọ káàkiri àgbáláyé à ń lè pàdé wọn káàkiri ìmí ń bẹ nu wọn ó dàgbà ìmí ń bẹ ọmọ kékeré náà ni ìmí ń bẹ dédé àbúrò yín àwọn ìmí ń bẹ dédé sẹ́ẹ̀tì yín ìmí wọ́n pọ̀ gan tẹ́ pé kò wá ní da káwọn ọmọ kéèké ká máa jáde ká máa wẹnu sí yín la yóò dùn wá yóò bà wá nu jẹ́ torí pé ibi tí nǹkan ò dé rí ló fẹ́ déhùn ibi tí nǹkan ò dé rí ló fẹ́ déhùn bàbá mi Mudir Markaz ọlọ́run yóò jẹ́ kẹ́mi yóò tún gùn sí àtà pẹ̀lú àláfíà ara pẹ̀lú ògùn ọlọ́wọ́ ọlọ́run ẹ pẹ́ láyé ẹ̀ sì ní kúkú kankan ẹ sì wà pẹ̀lú àláfíà ara wọ́n yìí tó ń bọ̀ síbi ìmí náà o torí pé àwọn ọ̀rọ̀ yẹn ó ti kún mi lẹ́mìí ó ti fẹ́ sú mi ó ti fẹ́ mú mi ṣe dandan mi ò fẹ́ láìkì ara mi mọ́ pẹ̀lú kí ló dé báyìí ó dórí ti mufti Ìlọrin tiwa náà mo rábà kan láìpẹ́ ìtàbà yẹn tó ń lo ẹ̀dà ọ̀rọ̀ tó fi ń sọ̀rọ̀ mo dẹ̀ fẹ́ràn àfáà náà mo fẹ́ràn àfáà náà tó ń lo ẹ̀dà ọ̀rọ̀ tó fi ń sọ̀rọ̀ tó yẹ kí mufti náà ń fọ̀rọ̀ yẹn bá wí ẹ jẹ́ ká máa dá sọ̀rọ̀ lọ́nà tí ó gbà látúnṣe ni ẹ má jẹ́ dá sọ̀rọ̀ lọ́nà tí ó gbà máa bàjẹ́ mọ́ kí ẹ fẹ́ fi kí ká máa jà sí kò sẹ́ńtọ́ lọ́wọ́ ti sàánú láàrin ara wa tí ẹ bá ń dẹ̀ wá ń sọ̀rọ̀ tí wọ́n ń dàrẹ́ tẹ̀ sí mufti Ìlọrin tiwa kò ní tẹ́ wa lọ́rùn nítorí pé bàbá wa ọba lọ́run ló yàn wọ́n sheikhu wallahu ya'asimuka minan nas gbogbo wa sì dálẹ́nu a sì lè jà
gbogbo àwa mọ̀ lọ́rin tá a pọ̀ tá a dá lẹ́nu ó pọ̀ àwa tá a jẹ́ loyalist mufti muskin alimuskin bila mi ò lè tọ́jú pé nígbà láwọn àti Mudir jọ ní clash loyalist mufti ni mi mufti Sheikh Suleiman Farouk alimuskin loyalist wọn ni mi loyalist mufti ni mi ẹni tí bá ń sọ̀rọ̀ sí mufti ó fẹ́ kí n dáhùn lóhùn padà ní bọ̀tọ̀rọ̀ yẹn afá náà mo fẹ́ràn afá náà tó lọ́lọ́ ń bọ́ afá náà ní mọ̀ wọ́n ti lọ lọ́ ọmọ pé wọ́n ń gbìjà Mudir Markaz ẹni tí bá wá dẹ̀ wá ń torí Mudir Markaz sọ̀rọ̀ sí mufti ti lọ́rin ẹni yẹn ò gbìjà Mudir because ọba lọ́rin ló ń sọ̀rọ̀ sí yẹn mufti lọ́rin wa tó bá jẹ́ pé Mudir Markaz fúnra wọn náà bá ń dàrí tọ̀rọ̀ sí mufti fúnra wọn àwòdà torí pé àfa àtọmọ kéwu ni àfa àtọmọ kéwu ni wọn bàbá Mudir Markaz tá bá ń dàrí tọ̀rọ̀ sí mufti ọmọ Ìlọrin tọmọ Ìlọrin nìyẹn à nígbà kọ́mọ ìlú kan míì kan kó mọ àtàkì mufti Ìlọrin tiwa kó mọ yẹ̀yẹ́ mufti Ìlọrin tiwa à nígbà o kò ní tàwa lọ́rùn o Yorùbá ní bá nàmọ́ mi kò lè dénà ọlọ́mọ o à nígbà o gbogbo ojú táwa náà fi rí nànú òun la fi ń gbolẹ̀ wọn o ẹ jẹ́ kí Mudir Markaz fúnra wọn tọ́jà àfa wọn àwọn làfa wọn ọmọ kéwu wọn ní tó bá jọ yíra wọn fi ṣe ẹni yòówù tó bá jọ mọ̀ ìlú míì kó fi mufti wa lẹ̀ ẹ mọ̀ tà sí mufti wa mọ́ tàbá tí wàá bá ẹ tẹ̀ sọ̀rọ̀ sí ẹ tí wọn ò sì dùkọ̀rọ̀ sọ́dọ̀ rẹ fi wọ́n sílẹ̀ mọ́ dá sí i bàbá Mudir Markaz tó jà ara wọn gbé ẹlòmíì ti ní kìdí mufti sínú tẹ̀tẹ̀lẹ̀ bọ́n ṣe ń lọ tán bọ̀ yẹn tán tí wọ́n ń lọ sókè yẹn àbí kan ti pàdé rí lọ́jọ́ ọ̀nà kan bí ọlá máa ń tẹ̀ mọ́lẹ́gbà mí lára èèyàn tí ò ní mọ̀ kóhùn tẹ̀ ṣàdá sí ọ wọn fẹ́ máa dọ́gbọ́n fi máa fi yẹn náàkì wọn ìpè kan fi máa fi náàkì wọn àní faramọ́ o àní faramọ́ ọlọ́run bùn àfáà náà ní kéwú mo dẹ̀ fẹ́ràn yín ẹ̀yin náà ṣe mọ̀ kí mo fẹ́ràn yín tí Mudir Markaz bá ń sọ oko tó bá ń dára tó fi na mufti ọmọ kí ó sáfà ni wọn ọmọ kí ó sáfà ni wọn ọmọ kí ó sáfà ni wọn gbogbo wa a lè dá sí a yà lọ sọ́dọ̀ bàbá wa Mudir Markaz ni a lọ bẹ̀bẹ̀ a lọ dọ̀bálẹ̀ kódà wà nù pílánì wa a fẹ́ wá sọ́dọ̀ wọn gbogbo àwa tajẹ́mọ́jìlísù sábàbí nílọrin a fẹ́ wá sọ́dọ̀ wọn ká lọ bẹ̀bẹ̀ èmi yà lára yìí màá dọ̀bálẹ̀ báyìí fún Mudir Markaz bàbá ẹ jọ̀ọ́ ẹ má jà sí ìwọ tú ẹ̀yin náà ládé ta ní Ìlọrin ẹ̀yin ládé ta ní nílọrin wọ́n bẹ̀ tí gbogbo Ìlọrin lónìí pé a ní nǹkan kan tá a lè yọ bóde tí tẹ́mi wá balẹ̀ sí Mudir Markaz ni àgbékalẹ̀ kéwú títóbi mímọ́ níwà ẹ̀ níkọ̀ọ̀tọ̀ kankan ẹ̀ sì fọwọ́n náà rí ẹ̀ gbájú ẹ̀ rí ẹ̀ mutí rí ẹ̀ ṣe sìná rí jẹ́jẹ́ ilẹ̀ máa ń lọ gbogbo ohun tó lè dọ̀tí aṣáájú kò sí lára Mudir Markaz ẹ tó láti pè ní ẹni tá a ní mi ò sí ní tí mo sọ yẹn mi ò sí sọ ẹni tá a ní Ìlọrin lónìí tẹ́mi wá balẹ̀ sí pé a ní nǹkan Mudir Markaz bẹ́ẹ̀ èyàn ò lè máa jẹ̀yẹ́ nǹkan wa nílọrin kí ni wàá mọ inú mi ò dùn àfa wa tó sọ̀rọ̀ yẹn wọ́n láì mo fẹ́ràn yín gan ẹ sì mọ̀ kí mo láìkì yín gan torí ọ̀rọ̀ ń bùn ẹ̀ ní ìmọ̀ fi sabilillah ẹ ní ìmọ̀ dáadáa ẹ ní ìmọ̀ gan ó lè jà mí lẹ́nu pé bí Ọlọ́run ti kẹ́yìn nù kò dé wá burú kọ́lọ́n kẹ́yìn bẹ́ẹ̀ torí ẹ̀yin náà gbìyànjú àwọn tó ti bí yín èèyàn ni wọ́n ẹ jọ ẹ mẹ́nu kó mi ọ̀rọ̀ mufti torí Ọlọ́run gbogbo ẹni tí Ìlọrin bá ń bù lọrin a lè faramọ́ a lọ sọ nínú ilé gbogbo wa báwọn nǹkan kan gbogbo wa èèyàn ò lè máa bú mufti kínú mi dùn sí o kò sẹ́ni náà tó lè máa bú Sheikh Suleiman Farouk alimustin billahi tínú mi ó dùn sẹ́ni yẹn inú mi ò dùn rárá ọ̀pọ̀lọpọ̀ nǹkan la yìí máa yẹ tẹ́ kí mo lè fèsì rẹ̀ mo kàn wọ́n kí n bá lè fèsì rẹ̀ sí ọ̀rọ̀ mi máa ń le ó lè tún di pé mi àtúntò ọ̀hún àwa ní parí ìjà mọ́ èmi tẹ̀ mọ́ like peace kí ìfẹ́ máa wà torí bí ta wà yìí ibì kan la ti ń bọ̀ adébí yìí ni a máa kó òbí yìí náà kálukú ká máa palẹ̀ mọ́jọ́ dá kó òbí kalẹ̀ kí kálukú mú báyìí kó mú kíní kan àbí kéwké pẹ́ńsù ní tí èèparẹ́ mọ́ ẹjẹ́ á fi kọ́ ọkọ̀ ara wa kalẹ̀ sórí ayé yìí tẹ́kọ̀ tàbá ti kó òbí tán wọ́n tún mọ̀ dákọ̀ wa abá ní kú mọ́ ni mo ṣe kéré ní mo tó máa ń kí ní láàrin yìí sí èmi náà ti lé 50 years báyìí á kú níjọ́ kan torí ẹ̀ lèmi fi máa ń wá kí gbogbo nǹkan dáa bàbá wa tó sọ̀rọ̀ yẹn kò dùn mọ́ mi o àmọ́ kì í ṣe kí n fún ilé ìsìnkpadà ní mọ́sálàwù lè kò mú un tó dáa ni pé
mo wá nọ́mbà yín fẹ́ pè yín láti jẹ tàbí àbíjẹrin tí mo ti wo fídíò yẹn mi rí nọ́mbà yín mo dẹ̀ ní nọ́mbà wọn lọ́wọ́ níjọ́ tí mo lọ síbi kíní bàbá ìyá àfàwà Sauti níjọ́ yẹn exchange number torí àfà ni àfà yẹn mi ní dákọ yín torí ọ̀nà táyìn náà ń gbà lu ọ̀rọ̀ yẹn lákọ̀ mufti mọ́lẹ̀ a dẹ̀ mọ̀ pé mufti lẹ̀ ń dákọ̀ Sheikh Suleiman Farouk òun lẹ̀ ń tẹ̀ ń bá wí àwọn lẹ̀ ń bá wí wàlá àwọn lẹ̀ ń bá wí wàlá àwọn lẹ̀ ń bá wí ẹ̀ ń gbókọ̀ wọn yílẹ̀ lọ́nà tí ò nígbà dá mọ́ Ìlọrinjọ́ ni gbogbo wa ẹjẹ́ bára wa wí ẹ fi wá sílẹ̀ ẹ má dá sí wa ẹ má gbogbo nǹkan tá a nílẹ̀ ń bàjẹ́ yìí gbogbo tá a nílẹ̀ ń bàjẹ́ yìí ẹ fi wá sílẹ̀ kò sí ẹlòmíì nílọrin lónìí fáwọn láàfáà nílọrin ẹni tó jẹ́ ẹni tí ọba àlọ́rin yàn ní mufti ọ̀gá ni tẹ́lẹ̀ kí wọ́n ti á la yìí rẹ̀ mọ́lẹ̀ ẹ ti la yìí lọ́rin mọ́lẹ̀ ẹ ti la yìí lọ́ba mọ́lẹ̀ torí tó lọ́hùn ẹ dákun àfáwa mo fẹ́ràn yín gan ẹ jọ torí Ọlọ́hun ẹ dákun torí Ọlọ́hun ẹ dákun torí Ọlọ́hun mo fẹ́ràn mọ́ bẹ̀yìn mo fọlọ́hun bẹ̀yìn ẹ dákun torí Ọlọ́hun ẹ yẹn dáàrin yẹn ẹ má sọ kankan nípa ọ̀rọ̀ bàbá mufti mọ́ ẹ ti ṣẹlẹ̀ yóò parí wàhálà yóò parí kò sọ̀rọ̀ kàláyé tí máa ń wà ọ̀rọ̀ tí ò bá ti parí mọ́ kò dá mọ́nu limadha ta'allamna wa min fadli ilmina idha lam yufidna kullu ma nata'allam kí la wá kéwú sí tí ọ̀rọ̀ tọ́rọ̀ wà ní parí mọ́ wasbiru wasobiru isbiru wasobiru tá a kéwòn Kùránì nǹkan mo láfi sí ẹjọ́ yẹn afáwa tuntun lọ́hùn ọmọ kéwòn làwọn jẹ́ àjámọ̀ kankan wallahi ana telemizon ọlọ́run mọ́ sì jẹ́ ìdàfà láíláí kó jẹ́ ń wà lọ́mọ kéwòn mi lábẹ́ ẹ̀yìn àfáwa kátà kẹsà fi máa rí kẹ́ máa rí wa tó sọ́nà dáadáa kódà gbogbo ètò ń dàrú láàrin àwa àti àwọn èèyàn wa àwọn tán jẹ́ àlùsùn náà ó yẹ kí gbogbo ẹ parí gbogbo wa ká máa jókòó pọ̀ níta bá fẹ́ tún ṣe láàrin ara wa ká tún ṣe pẹ̀lú ọ̀nà tó dáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì gan èèyàn bá ti máa ṣe àbájọ máa ṣe àmọ́ bá a ṣe ń lẹ́ra lóko tá à ń fúnra lórí tá àdẹ́gbẹ́ ẹni tó bá lẹ́yìn lóko kó tó sọ̀rọ̀ tó fẹ́ sọ fún yàn kò lẹ́mìí kéèyàn gbọ́n tó ń fẹ́ sọ gangan náà ní tẹ̀tẹ̀lẹ̀ tó bá pé ẹ fẹ́ ká gbọ́n tẹ̀ ń wí kò dìgbà tẹ́ bá bú wa àbí tẹ́ bá yẹ̀yẹ́ yìí wa tẹ́ bá gbé yẹn sí àkíyèsí pé bàbá yìí ni wàláhì rúbámọ̀ èyàn lè padà tẹ̀lé kìnkan yẹn gan tí ó ju bóun kan ṣe ń ṣe lọ sáà rẹ̀ tó gbàtẹ́ lọ́wọ́ yẹn tí ó tún jù yẹn lọ. wọ́n dákùn tó lọ lọ́hùn a máa kó bí ìjọ kan fa wàláhì a máa kó bí ìjọ kan ẹ má jẹ́ ká máa gbé ọ̀ràn pé à ń gbìjà ìnìkan gbàbí ká tún dà nǹkan rú a lè tún nǹkan ṣe láì ní dà nǹkan rú láì ní dà nǹkan rú a lè tún nǹkan ṣe náà bàbá mi wàzírì gbogbo ilẹ̀ Yorùbá níwò bàbá dáadáa bàbá eléríire olóríire ọmọ fún bàbá rere bàbá dáadáa tó nípìlẹ̀ rere bàbá mi wàzírì níwò ẹ dákun ẹ ṣe sùúrù torí Ọlọ́run mo rí pé ó dífíkọ̀tì fún yín gan láti sọ̀rọ̀ láti ń gbọ́rọ̀ yẹn lẹ́ẹ̀kan fún mi la ilẹ̀ láwà mo dorúkọ̀dọ̀ báyìí ni mo ní bàbá tó jẹ́ǹtù yìí ẹ̀yìn já kódà tí wọ́n bá ń jà gan pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ń sọ̀rọ̀ lọ́rọ̀ tó ta lẹ́nu fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin wọlé ẹ̀ ń jáde ẹ fẹ́ lo hẹ́ ó tún bọ́ sí yín lẹ́nu inú ń bí yín pé bàbá mi kò sẹ́ni tí kò mọ̀ kí bàbá àgbà olùkọ́ níwò àfalálálá ẹ̀yàn ni wọ́n táwọn máa ń rò pé kó ìjà Ọlọ́run ṣe bí wọn káwọn náà ló kọrin láyé bàbá mi waziri fún gbogbo ilẹ̀ Yorùbá ẹ dákun mo fẹ́ kẹjẹ́ kí ọ̀rọ̀ tó rọ̀ kó jáde lẹ́nu yín padà ẹ dákun kó tó bá wọn gbogbo àwọn ọmọ tá a jọ mọ fún bàbá wa gbà olùkọ́ níwò gbogbo ayé yán ẹ dákun torí Ọlọ́run èmi náà ń bẹ lára yín ẹ jọ̀ọ́ nílé lóko ni lẹ́yìn odi ẹ dákun ẹ stop fire ẹ má sọ kankan mọ́ ẹ jẹ́ kọ́rọ̀ yìí ó tó bá àwọn ẹ dákun torí Ọlọ́run torí tó lọ́hùn wàtàlẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun ẹni tó bá mọ̀ pé òun náà fẹ́ ṣe nǹkan kalẹ̀
kó má bàjẹ́ lẹ́yìn òun àwọn bàbá yìí ti bára wọn ṣe wọ́n ti lọ ẹ̀yin náà wo à ń rí tàpá pé bàbá wa olùkọ́ máa ń lọ sí tafsiru bàbá wa àgbà Adam Abdullahi Lágége ẹ wo bá Gégé ṣe jìnnà tó sì wò ká tó kú òní wò ká tó dé Ìbàdàn ká tó máa lọ sọ́nà ọ̀nà express Ìbàdàn sẹ́kọ̀ọ́ ká tó dé kó ká tó wá wọnú Agége wá ẹ̀rí pé lágbára gan ìgbà tí wọn bá tún wá ní ráyè lọ wọn tún wá rán kanú àwọn ọmọ kéwu wọn lọ ẹ̀rí pé kíní yẹn ti sopọ̀ jù ó ti sopọ̀ jù kọjá kó wá já lónìí tó bá fi lè já lónìí ọ̀làjú tá à ń lò lónìí yìí tó bá já nǹkan kì í sopọ̀ mọ́ o kì í sopọ̀ mọ́ o wàláì kí ní social media yìí ọlọ́run kó ṣàánú wa ń bẹ̀ ni mo tẹ̀ bẹ́ẹ̀ ní káwọn òyìnbó kan ká kó lẹ̀ ká paná rẹ̀ láàrin bí i 3 years kó mọ̀ sí mọ́ ìtì ń bàjẹ́ ti pọ̀ jù ọ̀rọ̀ tẹ́lẹ̀ mi ò sọ tẹ́ pé ó lè tọ́dún mẹ́ta kẹ́ tó gbọ́ tó bá sọ nísìnyí báyìí èyí tí ń rí nísìnyí báyìí nísìnyí gbogbo ayé ti rí èèyàn tó wà níbí báyìí nísìnyí almost 1000 something ló wà níbí èèyàn ẹgbẹ̀rún èèyàn ló wà níbí báyìí nísìnyí tábà tó wá parí tán nísìnyí kọ́ ẹ tó ẹwu yẹn tí ó gbọ́ kó wá jẹ́ pé nǹkan burúkú ni mò ń wí ẹwu bí tó ti tàn dé gbogbo àwa náà tábà ní agbára social media ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ má jà fi agbára yìí ba nǹkan jẹ́ tá a bá ti ṣe tán èyàn lè ṣe ó lè ṣe program tán nísinsìnyí kó má ju 3 hours lọ kó o sì kú. kó o dẹ̀ kú sẹ́rí mo mọ bẹ́ẹ̀ lọ ibi tá à ń sọ yẹn pé mufti wo ni wọ́n start yẹ bẹ́ẹ̀ ni mo rí ó dà ẹ jẹ́ ń lọ bẹ̀ kó máa jẹ́ kí mò ń ṣe pàṣá bẹ́ẹ̀ ni mo rí bàbá mufti ìlú wo ẹ dákun torí Ọlọ́run ọ̀rọ̀ tó sì fọ̀rọ̀ yìí náà ni ọ̀rọ̀ pé wọ́n yan mufti ní rọ́bítà àbí torí mi ò tẹ̀ ní ìtìnáwó sọ̀rọ̀ yẹn mi tẹ̀ ṣe ìsìgáwù sí torí èmi ò láìkì tí àwọn dá wà lálẹ́ mo like peace I like peace mo máa fẹ́ tún nǹkan ṣe ní bí mo ṣe wà yìí mo máa fẹ́ tún nǹkan ṣe mo láìkì kí nǹkan máa dáa ẹjá tiẹ̀ lo ìgbà dídá wò torí pé ìgbà bí nǹkan ṣe da ó ti kú òǹlẹ̀ ayé àwọn bàbá yẹn ló ti wà gbẹ̀yìn àwa ti sìn ẹjá tiẹ̀ gbé ìgbà dídá ìgbà ìfẹ́ ká gbé wá wò káwọ́ bí òjò tó ṣe rí bàbá mufti ìlú wo ẹ dákun tó lọ lọ́hùn wàláì ẹ bínú gẹ́njọ́ ní lóòótọ́ bí ọ̀rọ̀ yẹn kódà ẹ sọ débi pé ẹ sọ títí alámọ̀ à ń ṣe níwò ẹ bínú wàláì ẹ bínú lóòótọ́ ẹ dákun tó tọ́ lọ́hùn tó àwọn èèyàn ń pè mí láti síbẹ̀ àwọn èèyàn ń jà sí kọ́mẹ́ntì ń bì ẹ jẹ́ lọ bẹ̀ bẹ́ẹ̀ ni mo rí àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ni ìyẹn mufti mi ìyẹn mufti kan kò dín lọ́wọ́ mufti nìyí wàláì à ń ta mufti ẹ dẹ̀ máa ń jáde fẹ́sìn gan ẹ wo gbogbo ojú onítọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ẹ jáde gan ẹ jáde tẹ sọ̀rọ̀ gan ẹni tó le nǹkan tó ń pè ní ìfútáwọ̀ pọ̀ kéèyàn mọ kéwú ọ̀tọ̀ kéèyàn tún láyà ọ̀tọ̀ ẹlòmíì ó lè mọ kéwú ó kú kó láyà kọ́lẹ́dẹ̀ àti gbẹ̀bí gbogbo ayé sórí tó ní tiẹ̀ pọ̀ lóde tiẹ̀ àìmọye ní tiẹ̀ pọ̀ tẹ́ pé kì í sọ̀hún ní ọ̀pẹ́rẹ́tì ń gbìjà gbogbo kálukú ni àmọ́ òun lẹ́mọ̀ dákọ̀ mo ṣe wà yìí àìmọye tí mo ṣẹ̀ láyé tẹ́gbẹ́ mo ṣẹ̀ wọ́n nítorí pé mo fẹ́ tún bì kan ṣe ni mo fẹ́ tún ayé àwọn kan ṣe mo fẹ́ tún lé kan ṣe ni mo fi ṣẹ̀ wọ́n mi ì ṣẹ̀ wọ́n nítorí ara mi bàbá mufti wo ẹjọ́ torí ọ̀tọ̀ lọ́hùn ẹjọ́ torí ọ̀tọ̀ lọ́hùn ẹjọ́ torí ọ̀tọ̀ lọ́hùn belemelehi yuslihu man yukhsha tagayyuruhu wa kayfa belemelehi in allati bi ilgiyaru tó bá yẹ pé iyọ̀ tá a fi tún nǹkan ṣe iyọ̀ òun ló tún wá bàjẹ́ kí lára àfi tún yọ̀ sí ila al-ma'i yas'a man yaghuzu bi lukimatin wa qul ayna yas'a man yaghuzu bi ma'in a ní ẹ bá bomi wá tẹ́nìkan bá tí ó bá pa ìtọ́ sórí àbí ó fẹ́ mi òkèlè wá fẹ́ wọ̀ lọ́nà fún wọn ni ẹfún lómi wa qul ayna yas'a man yaghuzu bi ma'in tó bá di kí omi ló wá fẹ́ pààyàn lórí kí láwọn àníkan lọ mú wá kí ẹni tó mi pa lórí fẹ́ mu ẹ̀yin ló mi tá à ń mu sí ní tó bá pa lórí ẹjọ́ bàbá mufti wo ẹjọ́ torí Ọlọ́run mo ti rí iná ọ̀rọ̀ tẹ́ tuntun sọ láìpẹ́ yìí pé ẹ ṣe tàdílù àwọn àtẹ̀kùwìmù àwọn ọ̀rọ̀ kan níbẹ̀ dàrẹ́tì ọ̀rọ̀ sọ́rí dàrẹ́tì ọ̀rọ̀ bàbá mọ́ ẹ̀ ń lò ẹ̀ ń gbé wá sọ́nà ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run bàbá wa waziri gbogbo ilẹ̀ Yorùbá bàbá mi dáadáa
Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn Ọlọ́run ṣe oore fún yín o ẹni fakaru nílẹ̀ Yorùbá yìí bàbá wa olùkọ́ wọ́n dá tó dálẹ̀ ní ẹ bá déwò èèyàn bá àwọn àfà níbẹ̀ tó ń wé láwa ní tó ń ṣe súnà wọn kò dẹ̀ fa wàhálà kankan àtúnjọ jókòó lẹ́ni bàbá wa mi Professor Khidir tájọ rìnrìn àjò oúnjẹ òní lọ sí Mauritania nǹkan tán ṣe ó yà mí lẹ́nu pé adúró ní mímọ̀ yìí àwọn ti wọnú plane èmi ò tí wọnú plane mò ń gbẹ́rù mi bọ̀ wọ́n kàn rí mi ní wọ́n kàn dìde wọ́n kàn gbàrú lọ́wọ́ mi ní gbogbo àwọn tó wà nínú plane gbogbo àwọn òyìnbó tí wọ́n máa ń ṣe ètò nínú plane yẹn àtàwọn tó ń jókòó lẹ̀ wọ́n wò ká adúrú bàbá yìí ń gbàrú lọ́wọ́ no àdàtí wọnú plane gan ok bẹ́ẹ̀ ni ti Nàìjíríà nìyẹn wọ́n gba ẹrù lọ́wọ́ mi nínú plane àwọn dẹ̀ wà níbi iwájú ibẹ̀ náà fà wọ́n sí síìtì tèmi wà lẹ́yìn bíi kéèyàn kan wà ní nọ́mbà 1 síìtì mi bẹ́ẹ̀ bí abẹ́ nọ́mbà 11 ẹ̀wọ̀n bẹ́ẹ̀ yóò ṣe láti ní 1 dé 11 bàbá wa Professor Khidir ti bàbá wa ti olùkọ́ ni o wọ́n wá gbé báàgì mi wọ́n wá gbé lọ sí bí nọ́mbà 11 yẹn wọ́n wá ń sún àwọn èèyàn wà lójú ọ̀nà tí wọ́n ò tí ì rí bí wọn ò rí bí rìn sẹ́wọ̀n àwọn tó ń fẹ́ wọnú plane táwọn náà ń tò tí wọ́n ń sún àwọn náà wá ń sún lọ láti bá mi gbé báàgì mi lọ sí ibi àyè mi gángan wọ́n ní ibo ní nọ́mbà mi ibo ní síìtì mi mo ní kíni kan 11A ó dàgbé 11A náà ni àbí 11B láti 1 táwọn wà ẹ̀wò kéèyàn tó rìn láti 1 lọ sí 2 3 4 5 6 7 8 9 10 11 wọ́n gbé báàgì mi báyìí tẹkírímọ̀ fún mi wọ́n ń sọ fún àwọn ènìyàn pé àwọn ọmọ àfà wa ni àwọn gan fúnra wọn àfà wa ni wọ́n ẹ wo lẹ́nu bàbá wa Professor Khidir sírù mi èmi kíní ìgbà ìdí wọn níbi ìmọ̀ tẹ́kẹ́ wọ́n yà mí mọ́ kéwú dànù pẹ̀lú ìgbẹ́ wọ́n sọ fún mi gangan pé àkàràkàlà àfà wa nìyí fẹ́mi kékeré yìí torí wọ́n ti ní ọ̀wọ̀ jù Professor Khidir wọ́n ti ní ọ̀wọ̀ jù wọ́n ti ní ọ̀wọ̀ yẹn ti pọ̀ jù èyàn fẹ́ rò kí wọ́n gọ̀ ni wọ́n máa ń láìkì kí nǹkan dáa kí nǹkan látúnṣe wọ́n wà láàrin àwọn èèyàn tó pọ̀ wọ́n máa ṣẹ́tù bí wọn ò kí ń ṣe tààzùbù àtúnwá bọ́lẹ̀ tán gbàtà dé Casablanca wọ́n tún wá gbẹ̀wò lọ́wọ́ mi sẹ́ lórí line wọn ò gbàtà fẹ́ fìlì fọ́ọ̀mù láti pé ká sọ bí tá à ń lọ fún wọn pé Mauritania là ń lọ wọ́n tún gba fọ́ọ̀mù yẹn lọ́wọ́ mi wọ́n bá mi fìlì ẹ̀ tọ́líbàn kánà tọ́líbùn lì ẹ wò ó kán tíyàn àwọn Ìlọrin wa wọ́n sọ pé tíyàn èwú ò bá tiẹ̀ yó ni ṣé gèlè tèrè ò bá ní lẹ́rù ni kí Professor Khidir mọ̀ pé àwọn ọmọ kéwu èmi tí mi ò dókítọ̀ débi tí ń professor sọ́jọ́ orí lásán ni àbí tìrírí ayé àbí tìrìn àjò ayé ibo làwọn eléyìí wọn ò ti dé lágbàáyé gbàtà yọ kí ni páálí wọn jáde fún mi wọ́n ti rìn láyé wọ́n ti rìn ní ayé gbogbo àwọn tá a pàdé láyé tá a pàdé ní Mauritania kò sí lábáwá tí ò mọ̀ wọ́n gbàtà dé Casablanca ó wà nínú ẹni tó ń fún ní special ticket tẹ́pẹ́ wọ́n lọ jòkó níbi kan tí wọ́n wẹ̀ tí wọ́n jẹun tí wọ́n èyí tó fẹ́ mi kìí ṣe bíi tiwọn wọ́n lè sọ pé àkàràkà làwọn ẹ̀ṣọ́ àjọ lónìí àwọn kọ́kọ́ wọlé lọ gbàtọ́ wáyá wọ́n rìn nìkan sí mi kókó wá fún mi ní kíní tíkẹ́ẹ̀tì tiwọn pé kó wá fún mi kí n fi wọlé wá èmi náà fi wọlé lọ àjọ jókòó àjọ jẹun awẹ̀ akírun kì í ṣe gbogbo ìrànlọ́wọ́ fọlọ́mà nílẹ̀ o èyí ó jẹun tó bá wù yẹn lè yóò jẹ gbogbo nǹkan bẹ́lẹ̀ serve yourself ni o bá jẹ́lẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún bọ́ ló mọ̀ problem tiẹ̀ nìyẹn Professor Khidir wọ́n dá a níwà débi tẹ́ pé tí yẹn bá fi wọ́n wí ànábì nínú wà yóò ti pọ̀ jù ni ṣùgbọ́n wọ́n ti dáa jù téèyàn bá ti ẹ̀rọ tẹnìkan kan tí wọ́n tó láṣì àmọ́ gbogbo wọn náà lọ́lọ́run nìkan níwà tó rọ̀ bàbá Mudir Markaz ẹ dákun
bàbá wa waziri ilẹ̀ Yorùbá ẹ dákun gbogbo ẹ̀yin àfáà wa tí ẹ jáde fọ́rọ̀ yìí tẹ́ ń sọ̀rọ̀ ẹ wo tàwọn ọmọ yín tẹ́ pé àti kó sí dàmú báyìí pé ta ni ká gbìjà ẹ wo bí ọ̀rọ̀ ṣe lọ láàrin bàbá Mudir Markaz àti bàbá mufti ń bà ọmọ Ìlọrin nínú jẹ́ ń bà wá nínú jẹ́ àtàwọn àfáwà míì náà ń bà ní tàn yín ní nǹkan míì àwọn tá a ní náà nù ń bà wá lẹ́mìí jẹ́ bẹ́ẹ̀ ni first class ń bà wá lẹ́mìí jẹ́ a sì mọ̀ pé wàláhì Ọlọ́run parí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá ń dá sọ̀rọ̀ lọ́nà tí ò nígbà tán ẹ bẹ̀rù tọ́tẹ́ yìí ní ò ní nǹkan tẹ́ kó di nǹkan yín tí ó kó àwọn ọmọ yín àtàwọn ọmọ kéwu yín àtàwọn olólùfẹ́ yín tẹ́yìn ọba tóbi tó ṣe àdámù lónìí kò ní kó mọ́ padà tóbi tó wọn lọ́la kódà tó wáyé pé àmà jàdúrà káwọn náà ni ṣùgbọ́n èèyàn lè dá tóbi tiẹ̀ lọ́tọ̀ lábẹ́ ẹni tó tóbi kan tó bá fi lè ńkọ́ bóòlù ni wọ́n ti bọ̀ sílé rẹ̀ torí àwọn kọrin kan lágbàjì wa pé ìṣòro ayé ti tán fẹ́ni tó ti kú ìṣòro tó pọ̀ ló kú fà láyé torọ́ Ọlọ́run òbí wa bá ṣe sẹ́yìn wọn ìṣòro ayé ti tán fẹ́ni tó ti kú ìṣòro tó pọ̀ ló kú fà láyé torọ́ Ọlọ́run òbí wa bá ṣe sẹ́yìn wọn. gbogbo ẹ̀yin tí ẹ ń dá sọ̀rọ̀ lọ́nà tí ò ní gbà parí ẹ bẹ̀rù Ọlọ́run tẹ́wọ́gẹ̀ máa ń jẹ́ ń bẹ̀ ni abẹ́bẹ́ gba ìfẹ́ pé kẹ́nìkan lè fẹ́ràn yín kó lè rí pé ẹ̀ ń sọ̀pọ̀tì òun irú ọ̀rọ̀ báyìí kọ́ lè yóò ṣerú ẹ̀ torí yóò padà tán náà ni tó bá ti padà tán náà ní sinú náà ibo ló fojú sí bí ó sì tán náà tí ò tán náà tí kálukú wà láàyè rẹ̀ kò pọ́n wálé kọ́mọ kí wà tàfà àtàndá síra wọn kò pọ́n wálé káwá ní àwa ń bẹ́ẹ̀ ẹ jọ torí Ọlọ́run bàbá wa waziri ilẹ̀ Yorùbá Ọlọ́run jẹ́ mi yóò gùn ní wo ẹ̀mí yóò gùn fún wa 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 nǹkan kan ní àlàáfíà yín wàláhì àfáà nìyín wàláhì àfáà nìyín Ọlọ́run dẹ̀ kẹ́yìn Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn fún wa Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ yóò jẹ́ káwọn ọmọ yìí náà ká tẹ̀lé yín pẹ́ ọmọ kéwù làwa jẹ́ tí gbogbo yín pátá Ọlọ́run jà lè sọmọ kí ó pẹ́ fún yín bàbá Mudir Markaz Sheikh Habibullah Adam Abdullahi babalatanda ìlérí ọmọ dáadáa tó múlẹ̀ bàbá ẹ̀ dání láti joy látọ̀dún pẹ̀lú wàhálà yìí náà wọ́n ti ń lẹ́yìn lóko lọ́tún wọ́n ń lẹ́yìn lóko lọ́sí gbogbo nǹkan báyìí tán ẹ̀ẹ́dẹ̀ sọ liwawu Markaz yẹn kalẹ̀ sẹ́yìn nìkan lẹ́ níbẹ̀ ni tẹ́bá wo yín náà ẹ ti fi kalẹ̀ ìbáyìí náà bí àwọn ọmọ titi yín ìbẹ́ bí àwọn ọmọ titi yín àwọn nǹkan tẹ́mi fi fẹ́ràn yín nìyẹn mo láìkì yín gan sẹ́mi kí mo sọ olóyèdè èmi àti mo olóyèdè a máa ń sọ̀rọ̀ yín dáadáa gan olóyèdè ọmọ yín Ishaq olóyèdè èmi àti wọn a máa ń sọ̀rọ̀ yín dáadáa wọ́n mọ̀ kí mo láìkì yín níta náà sì láìkì lára yín lèmi náà láìkì lára yín ẹ wo bẹ́ẹ̀ sọ Markaz ti dà ẹ wo bẹ́ẹ̀ sì gbé ojú tuntun wá fún Markaz bàbá Sheikh Labeeb gan rahimahullah tán bá fi hàn wọ́n lọ́rùn wọ́n ṣe yàrá yà àdúrà fún yín pé Habibu ẹ̀rọ ìbínú o mo lè pè yín nù wọ́n ló ṣe báyìí fún mi tó bá yẹ kó tí gangan ni lè ṣẹ́jú báwọn náà lọ dẹ̀ nípìn bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ ṣe déédéé last born Sheikh Adam àfàwà Sheikh Adnan tí n bá ṣe mistake àfàwà Adnan bá ṣe wà yẹn táwọn náà jẹ́ lára àwọn àbúrò yín déédéé ẹ̀tọ́ tẹ́ ẹ ní mẹ́lẹ̀ àwọn náà ní ẹ̀yin lẹ́ fi gbogbo wàhálà ẹ̀jẹ̀ yín omi ara yín ẹ fi ṣe gbogbo wàhálà yẹn síbẹ̀ nísìn Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn tẹ́ bá kó ń bẹ̀ ẹlòmíràn náà ti bọ́ sí mo ò lè gbọ́ wọn yín síbẹ̀ tẹ́ bá ronú yín pé gbogbo wàhálà ti ń ṣe yìí ọmọ ní ọmọ mi síbẹ̀ ní ṣe gangan dẹ̀ ro dẹ̀ gbọ́n kọjá kẹmọ́rò gbọ́n àmọ́ ẹ láìpẹ́ bàbá yín tọ́wọ́n ní kí ni sírù hóbì tí mo ní sí yín Mudir Markaz wàláì tàláì sírù yẹn nìyẹn mo fi Ọlọ́run búra sírù tí mo ní sí yín ní bùnmi lówó rí bí Mudir Markaz wò bùnmi lówó rí èmi àti Mudir àjọjọ́ polo iṣẹ́ àkàn pé èmi ní àwọn ìníbà yìí rí láyé ẹ̀kan lèmi àti yín jókòó báyìí rí níjọ́ kẹta wá báyìí ní kwaro tẹ̀
èmi àti àfáwà yìí jẹ́ sọ́dún Quran tá a bá yín ṣe ọ̀rọ̀ kan ipe pàfẹ́ bá yín sọ̀rọ̀ kan lájókòó báyìí wájú àmì wájú yín báyìí ó ti pẹ́ ní ti sọ yìí ó ti wọ bẹ́ẹ̀ almost 11 years gan ẹlòmíì ò ní gbìdé pé mi àti yín àjẹmọ̀ sọ̀rọ̀ ojoojúmọ́ torí bí ìfẹ́ tí mo ní sí yín ó ti pọ̀ jù torí ẹ láìka bá yín mo fẹ́rù yín lọ́mọ fún gbèsè ayé tèmi náà tí n bá bírú ọmọ bíi Mudir Markaz ó tẹ́ mi lọ́rùn torí àwa sùnmùra àmọ́ láìkì ọmọ tí ó mú lé lọ́wọ́ tí ò ní balẹ̀ jẹ́ tí ó mú sẹ́wà lọ́wọ́ tí iṣẹ́ wọn máa lọ bí ẹni pé àìwà láyé tani ògbọ́n Markaz lágbàáyé ikú iṣẹ́ ìdáàmú kò bá bẹ̀yẹn jẹ́ kírú wọ́n sì kú òní rúbẹ̀yẹn yóò fi fa kò wá fi bóyá lẹ́yìn pé ẹ̀ ń rí attacking kò dẹ̀ ìyíhùn ò lè mọ̀ ṣe ìyíhùn ò lè mọ̀ wáyé bẹ́ẹ̀ tẹ́ bá ní kẹ́ mọ̀ rí attacking sẹ́ẹ̀ ní gbáyé mọ́ ni ẹ̀ tó bá fẹ́ gbáyé yóò rí attacking èmi ò attacking yẹn èmi ò kájẹ̀ kankan tèmi èmi kàn tẹ̀ láìkẹ̀ attacking yẹn gan lè fún mọ̀ pé èèyàn exist kí n tó lájẹ́ wàjibá tu èèyàn kó má bọ̀ mọ́ ẹ̀ ní ọwọ́ ẹ bá lóun fẹ́ rí attacking kí ló fẹ́ fi tẹ sọ ní tó fi jọ anamọ̀mọ̀ ṣe kò rí attacking ni minala akọbìlẹ akarabin ẹni tó súnmọ́ èèyàn jù láyé yóò àtàkẹ́ ó nọ́mà tì ní èmi ò attacking kìí ṣe nǹkan kan tẹ́mi èmi ò kájẹ́ nǹkan ó nọ́mà bọ̀ tí ó bá ba ìfẹ́ jẹ́ ẹ̀gá mọ̀ ìyàgò fún bàbá Mudir Markaz ọlọ́run jẹ́ kẹ́mi ogun ẹ̀ rí i pé mi jáde báyìí rí aláwọn èèyàn ti pè mí lórí ọ̀rọ̀ ta ló wà nù gáárù pé kéré tẹ́mi ò dá sí i mo ní sáré pé ìgbélé mo ní àti pé àwọn kan ti sọ náà ìsàkọ́mọ bí eliban sọ́kọ́tà eliban kí fọ́nì kì báyà ni ẹyin kan ti sọ ó dà kí ni mọ́kìbù tèmi náà mọ́kìbù tèmi náà ni pé anabi Muhammad sallallahu alayhi wa sallam àti Abubakar náà wà nù gáàrú mo dúró ẹsẹ̀ mọ́ sọ wọn gangan tẹ́mi ò ní wáfàkà wọn kò bá fẹ́ mi àti wọn jẹ́ àìmọye ọ̀rọ̀ nípa ìsirá wa mi rájù tí wọ́n sọ pé anabi ò kìnnìkan èmi náà sọ mo ní no báwọn pẹpẹ ìsá pé kò padà wá mọ́ èmi ní padà bọ̀ wọ́n dẹ̀ gbọ́ kò dẹ̀ dìjà láàrin mi àti wọn èyàn ò lè tẹ́ bá ń sọ̀rọ̀ láti abusely tẹ́ bá ń sọ̀rọ̀ yẹpẹrẹ ẹ bẹ́ sọ̀rọ̀ mọ́ sílára kan àbí ẹ bẹ́ sọ̀rọ̀ gangan pa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ wá ń abuse yẹn tí ó sọ òdi tí wọ́n fẹ́ sọ ó sọ̀rọ̀ ẹ̀sìn wàhálà ọ̀rọ̀ ọjà ló ń sọ tábà fẹ́ jà èmi náà àláwò jà if you want to fight ẹ já sọ pé àfẹ́ jà ni káwọn kì àfẹ́ jà ni àmọ́ tó bá kó fẹ́ tún nǹkan ṣe pé o fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti ń sọ̀rọ̀ ọjà mọ́ a ní tẹ́tí inú láti gbọ́ ohun tó fẹ́ fi ṣe wá ní àǹfààní èmi ò ní bìlífù nínú kí ẹ lóun sọ̀rọ̀ àǹfààní fún mi kó máa àtàkì mi ní gbọ́ èmi náà fẹ́ sọ tèmi ni kódà mo lè tún ṣe worst nítorí worst ju tó ní mo ṣe wọn màá tún wá ṣe pé wáyà come and do your worst for me ẹ bá wọn kó fẹ́ ká gbọ́rọ̀ òun fẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu òun ká dẹ̀ rí lò ká dẹ̀ mú lò ẹni yẹn yóò bá wa sọ bí uslubin jamil yà afáwa ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí kò wá rí bẹ́ẹ̀ ẹnìkan gba kankan lọ́wọ́ mi ẹni yẹn jazakallahu kulla khair ó bá mi sọ̀rọ̀ kan ẹ wo mo á dàbí gàtán fún mi lábẹ́rẹ́ dìndìnrín mo á ń wò sùn àwọn ọ̀rọ̀ míì tí ń sọ tí ń lọ tún sọ ń tàn àwọn kan náà máa ń pè mí ọ̀nà tó bá gba àdírẹ́sì mi ni mo máa fi ń jáde padà wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ yìí tí mo sọ yìí kò rí bẹ́ẹ̀ báyìí ìmí gan èyí ní tí ìwò tíra fún màá gà tẹ̀lé ìfẹ́ lára ẹni yẹn tó bá fẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu òun lọ́nà tá a gbàgbọ́ yé tá a sì lò ó tá a dẹ̀ tẹ̀lé ó lè máa abuse wa kó máa fi yẹ̀yẹ́ bá wa sọ̀rọ̀ kó máa pè wá lóko kó máa lákọ̀ mọ́ wa lórí kó máa yẹ̀yẹ́ wa kó wá lọ fẹ́ ká gbọ́n tí òun wí àjẹ́ pé wọn náà dà níyàn ká gbọ́ ó fẹ́ bá wa jà ni tó bá jẹ́ pé ìjà ló fẹ́ jà bí ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ jà ká mọ̀ pé a fẹ́ jà ọ̀rọ̀ ìjà gangan pẹ́yàtọ̀ ìjà náà odidi iṣẹ́ kan ni ó lè pa ìjà pọ̀ mọ́ àtúnṣe kó ló fẹ́ túnyàn sí ibi ẹ̀sìn kó máa bá a jà ó yẹ ká lọ́wọ́ ó ní kí wọ́n á jẹun bẹ́ẹ̀ lẹ jẹun àbá Mudir Markaz ẹ dákun torí Ọlọ́run ó bẹ̀yìn ó fi bàbá alágé gẹ́gẹ́ tán bí yín tẹ́ fẹ́ràn ó fi bẹ̀yìn ẹ dákun lórí ọ̀rọ̀ tí bàbá mufti gan gbogbo ohun tí wọ́n wà ń bẹ̀ ẹ lè sọ́lẹ̀ ẹ wo nísìn ẹ kàn sọ wá di mùnàfíkì ni torí èmi nísìn
kò sí tó lè mú mi yà pẹ̀lú miskinu tọkàntọkàn ní tọkàntọkàn báyìí ni mi ò kò sí ọlọ́mọdé ara burú tí nǹkan kan bá yà yà pẹ̀lú ẹni tí yàn fẹ́ràn àjẹpẹ́ wọ̀ fẹ́ràn ẹ̀ náà tètè nígbà tí ó bá yàwó mi sùn tó wá kí má ta gbóró tá fàyè náà ni mufti sẹ́ńtàlì bá sọ̀rọ̀ wọ́n fàyè lẹ̀ a máa kí wọ́n kalẹ̀ ní àwọn mufti kí ló ṣẹlẹ̀ a lè bá wọn sọ̀rọ̀ apá wa ká wọn dáadáa ẹni tí yẹn bá ń bá ṣe tí yìnbá lè kápá rẹ̀ kéèyàn fún ẹ̀kọ́ yà pẹ̀lú ẹ̀ apá wa ká mufti wa dáadáa tó ráwọn náà ń bá wọn náà sọ̀rọ̀ á pín wọn jókòó báyìí ni ẹni tá a fẹ́ràn yányán agbọ́dọ̀ lè bá sọ̀rọ̀ náà bàbá kí ló ṣẹlẹ̀ á bá wọn sọ̀rọ̀ ni kò sọ̀rọ̀ ń bẹ gbogbo alájọ bíire ara wa gan ó tó láti fi sífàdí fún wa ká má mọ̀ kéwú á kí wọn kalẹ̀ ní nǹkan kan náà gbogbo wa ìpìlẹ̀ àwọn ìjọba náà ṣe local government àwọn náà pín wa kélekèle gbogbo lọrin àbà kan náà gbogbo ẹ̀ àmọ́ ibì kan ní east ibì kan ní west ibì kan ní kíní kan local east ibì kan ní south east wọ́n kàn fi gbogbo ọgbọ́n wèrè wọ́n fi tún sọ́tọ̀ọ̀tọ̀ àwọn ẹnìkan lọ́mọ ọ̀nà gàmbàrí ẹnìkan lọ́mọ ọ̀nà kíní ẹnìkan lọ́mọ ọ̀nà ọmọdá àwọn bàbá wa àbàsábà ni wọ́n mọ̀ lọ́nba wọn lọ ẹlòmíì ó kírun ní ilé yóò lọ jẹun alẹ́ ní ọ̀dọ̀ ẹlòmíì ibẹ̀ làwọn ọmọ rẹ̀ gó sùn ìfẹ́ ti parẹ́ láyé ẹ̀yin bàbá wa bó la ṣe tá a fi dáfẹ́ padà tá a bá rí ìfẹ́ dá padà fire on the mountain there is fire on the mountain ẹja rí ibi dáfẹ́ padà ẹnìkan náà ni ó gba yẹ̀yẹ́ ẹnìkan náà ni ó gbẹ̀gbin mọ́ra tí ìfẹ́ ó fi jọba yẹ́n mi ṣe wà yìí èmi lè gba ìnira mọ́ra kí n fi wáfẹ̀ torí mo mọ̀ pé mo gba ìgbà njọ́ kan bẹ ètí ẹ̀ ní ríra mi gan mọ́ pé mo lè gba nǹkan àbí lè gba nǹkan nígbà tí wọ́n ti di pẹ̀ tí ẹ bá ti di pẹ̀ kí ló kù gbogbo ayé àtẹni tó lówó àtẹni tó lówó àtẹni tó nímọ̀ àtẹni tó nímọ̀ a máa di yẹpẹ̀ dandan ní a lè gun àkàbà lọ sọ́nu a máa wọnú ẹ̀pẹ̀ dọ́dọ̀ lọ́hùn náà ni ẹlòmíì gan ò ní tún nípẹ̀ gan ẹran ni ó jẹ gbogbo nǹkan dà ń wí ẹ má jẹ́ kó délẹ̀ kó tó di pé a máa ronú kí ha torí gbà tí ẹ bá bọ́ sọ́wọ́ Ọlọ́run tán tó bá rí i pé nítorí yẹ kóhun ṣe èrè tóhun òdì wá ṣe tí ò dẹ̀ lè padà wá mọ́ gbogbo ayé ẹran lẹ̀ ní wá a máa sìn dín ó ti dájú gbogbo ibi táwọn fi kírìmù ra yìí gbogbo tó fáyìn táwọn yẹn yá ó sì wá fáyìn gbogbo ẹ máa jẹrà mọ́lẹ̀lẹ̀ náà ni tó bá rí bẹ́ẹ̀ ẹ tó bá mọ̀ kébẹ̀ bá ló ṣe rí wáyé téèyàn wá lè gba nǹkan ẹ̀gbín mọ́ra èmi lè gbẹ̀gbín mọ́ra ń tèmi láti tún nǹkan ṣe èmi lè ṣe wàláhì Ọlọ́run mọ̀ kí mo lè ṣe gbogbo tí mẹ́lẹ̀ yìí mo ń wò pé àlẹ́ ìtà ní kó dẹ̀jẹ́ mi ni mo wà nípò ẹni tí à ń dàpẹ́ nìkan báyìí kí n wà nípò mùdírù àbí kí n wà nípò mufti mo lè èmi lè lọ ìlú lọ́bẹ̀tọ̀ ń lé sàlámù alaykum ó sẹ̀mí lóòótọ́ wàláhì ó sẹ̀mí gan o in tó lè mú mi yáyé yẹn òun ni kẹ́niyàn má gbà kóhun sẹ̀mí òun nìkan ó lè mú mi yarí àmọ́ tẹ́ni tó bá sẹ̀ máa ti gbọ̀n kóhun sẹ̀ ó ti parí ẹjọ́ torí ọ̀tọ̀ lọ́hùn bàbá Mudir Markaz ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ bàbá wa àgbà wa zero àgbà níwò ẹ dákun torí ọlọ́run mo fọlọ́run bẹ̀ yín ẹ dákun ẹjọ́ parí torí ọlọ́run ẹ dákun torí ọlọ́run ẹjọ́ parí torí ọlọ́run ẹ dákun torí ọlọ́run bá kí bàbá wa àgbà olùkọ́ àgbà níwò ọlọ́run bá kẹ́ wọn bàbá wa nílé àmì ọlọ́run bá wa kẹ́ wọn àwọn àgbàlagbà tó kù náà táwa ò lè mú kọ wọn nígbà tẹ́ pé ọmọ kínkínní ni wá so a lè mú kọ wọn ọlọ́run kó fún wọn alubarika wọn ọlọ́run já rí alubarika wọn jẹ pẹ́ wá bá wa kẹ́ wọn sàlẹ̀kùn bàbá mi Professor Khidir Iwo Abdulbaki ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ ìwà yín tẹ́ wù sí mi ni mo sọ fún gbogbo ayé nísìnyìí ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ táwọn fẹ́ lọ jẹun èmi àti Professor Khidir torí níbi òkè ọ́fíìsì abita ń gbé ní Mauritania oúnjẹ bẹ́ẹ̀ serve yourself ni Professor Khidir wọn wà tún dúró débi pé àfi kí n ṣe tán kí n Sheikh Labeeb bẹ́ẹ̀ wọ́n máa lo hẹ́ fún wa ẹni tó pọ̀ nímọ̀ ká má lọ́jọ́ orí gan káàkiri ìmọ̀ wọn nìkan náà ń bẹ fún wọn ká ní tó bá tún wọ́ọ̀sì ju hó lọ tá bá lò fún mi wọ́n rí lò
nítorí wá wọ́ọ̀sì ju hó pé ó ló wọ́ọ̀sì jù pé ó sì wá ń bí tábà tó pè mí ní nǹkan tó ju hó lọ Professor Kidiru ọlọ́run bùn wọn ó bùn wọn ní màkánà rẹ̀ torí pé ọlọ́run kẹ́ wọn pẹ̀lú mọ̀ pẹ̀lú ọ̀làjú gbogbo nǹkan tábà kó sáà ní àwọn lábára ọ̀hún báyìí ẹ̀rọ kọ́ mọ́ lábára gangan ni wọ́n ní Professor Kidiru Alubarika Iwo Edakun irú ìsìn àwọn gan nísìnyí ìjẹ gbọ́ wọn èyí tẹ sọ kankan wọn kàn dákẹ́ ni torí pé wọ́n máa ń ṣàtúnṣe gan mo wá ronú pípé bàbá tí mo ṣàtúnṣe yìí nísìn ọ̀rọ̀ ló kan yìí nísìn bó ló ti wá sí báyìí mo tẹ̀lé pé wọ́n ké sábà lẹ́gùn prof kí tẹ̀ gbọ́rọ̀ ẹ̀ náà because wọ́n ti gentle jù Professor Kidiru wọ́n dùn yàn jẹ́ bẹ́ẹ̀ bá jọ pawó pọ̀ ànígbà tí a tún ta láìla ọlọ́run dákúnjẹ́ kí mi prof ogun invest léyìn ọ̀rọ̀ wa pọ̀ bí àti wọn ọ̀rọ̀ mọ̀tẹ́ni àwọn ó ní agbára èmi kọ̀ nǹkan lọ àwọn náà kọ lọ èmi kọ̀ nǹkan lọ àwọn náà kọ lọ kódà mọ̀kọ́lá méjì mo kọ lọ tó jẹ́ mọ́ òdú ọ̀tọ̀ọ̀tọ̀ èmi kọ lọ àwọn náà kọ lọ mo tẹ̀lé pé wọ́n ń sìn kí n sọ fún wọn pé sáti gbọ́ mi tó lánàá tí mo wà níbi prógámù kan lẹ́kọ̀ọ́ yà yìí níbi ilé ọba ọjọ́ra ní mẹ́sẹ̀jì kan wọlé fún mi láti Mauritania pé àtún lọ sí ìlú mi láti Mauritania ni wọ́n ti pè mí tá ti sẹ́ndì rẹ̀ sí mi pé kí n sẹ́ndì àwọn nǹkan pé àtún lọ sí ìlú mi èyí ní sọ̀lú òun fún yín torí àwọn àfáà kan mẹ́tẹ́ pé kì í ta náà fi dá ayé wọn lílọ tí mo lọ Mauritania ó dùn ẹlòmíì gan bí kójọ́ òun ló lọ ni èyàn àfa wọ́n yìí tí kìtà ba ayé yín jẹ́ nǹkan tó ní ẹ ti lẹ́sí kíníkan náà ẹ sọ kankan lọ́hùn àwọn èèyàn tí ó sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ tó 500 ó dáa táwọn àti àrà sọ̀rọ̀ lọ́hùn náà ṣé wọ́n lọ ṣébí wò tá lọ Nàìjíríà lọ wà tó ń kó kadà káàkiri wèrè èyàn àfa ẹ láìkì kẹta kíta ní ọba yẹn jẹ irú wa náà lálẹ́ ká sí yín lẹ́yìn ẹ̀yin wèrè alábòsí àfa ẹ lè wàlídẹ́ náà wàlá ẹ lè wàlídẹ́ náà torí ẹni tí máìndì bá ti fúrì láyé ẹ kàn ńlá dímọ́lẹ́ òsì lásán ni wèrè inú yín náà kókó èsùjúdù yóò hàn níbi agbárí yín báyìí olórí ibú ẹ sì lẹ́mìí tó dọ̀tí inú yín ti bàjẹ́ pípa lọ́mọtẹ́níà ṣé ìlú bàbá rẹ̀ la lọ ni èyí ní sọ̀bẹ̀ fún yín lánàá mo tó ti gba lẹ́tà mi pé wọ́n tún ń retí wa nílùú kan ẹni dákọ̀ lóyìn fún yín bàbá wèrè kan náà àwọn bàbá òsì tó lóhùn ṣe súnà wèrè orí ibú ìfẹ́ dákọ̀ rẹ̀ bí kò mo ń tún nǹkan sí inú rẹ̀ ti ń bí mi báyìí nígbà pé ẹ̀yin tẹ́ ẹ mọ́ ṣètò báwo ṣe máa ń lọ sí kọ́nfẹ́rẹ́nsì yìí bó lẹ́ ṣe máa ń ṣe bí bàbá rẹ̀ ṣe máa ń ṣe náà ṣe máa ń ṣe orí ẹ̀ ti dàrú bó lẹ́ ṣe máa ń ṣe àwọn wo ló yẹ kán lọ gan àwọn wo ló yẹ kán lọ sọ yẹ kí wọ́n lọ wọ́n tó ń dẹ̀sìn rú tẹ́ẹ̀rí wà nábì Muhammad wù fún wa sẹ́ni ẹ̀ka tó rí wà nábì wù fún wa nù ẹ̀yin gbogbo tó ṣẹlẹ̀ yìí náà sì ẹ̀yin lẹ dá gbogbo ẹ̀ lẹ̀ tó fi wá di pé wọ́n ń fáwọn Sheikh Labeeb ní lẹ́tà sẹ́yìn mọ́kẹ́wù ni àbí èyí tí mo ń lò ìwọ ló kọ́ mi àbí bàbá rẹ ló kọ́ mi Samuel tó mọ́kẹ́wù ń pọ̀ mẹ́rin sẹ́yìn tó mọ́kẹ́wù ń pọ̀ náà wá mẹ́rin ẹ̀yin tẹ́ ẹ̀ ní wà tí wàá sọnù lára yín yára dá yìí ẹ kàn jẹ́ kí yẹn máa sọ̀rọ̀ sáwọn ẹlòmíì tẹ́ pé wọ́n dá nínú yín mọ̀jẹ̀ ńlọ bẹ̀rù torí pé mò ń tún nǹkan ṣe ni inú rẹ ti ń bí mi báwọn sẹ́yìn lẹ fún wa lẹ́tà ni wo ọ̀ọ́bì lẹ́tà travelling mi mo tún ti gbà mí tààtù lọ fóṣù kan ẹ ti ṣe àgbákò ọlọ́run gan kì í fẹ́ ti nǹkan tó dáa sọ́dọ̀ ẹ̀yin olórí ibú yóò tó mọ̀ pé tẹ́ bá lọ tẹ́ bá lé nísìn jákujàkulẹ̀ tó wá ṣe ń lé níbẹ̀ yẹn sufi wà ń bẹ̀ àfáwà mọ́kọ́rí ti Àbújá mọ́kọ́rí àjẹwà ń bẹ̀ ni sufi ni àjòkó pẹ̀lú àwọn alùsùn náà gbogbo àjọ ń ṣàwàdà àjọ ń sọ gbogbo àwọn mọ́sálà pẹ̀lú ìtùbí àti ìnùbí tí ò síjà kankan láàrin wa gbogbo wọn dẹ̀kọ́ àwọn tó ké wà láyà kan ní sukùtà ara wa ni tí wọ́n torí ẹ̀ ní káwá síbẹ̀ wọ́n sí náà nù ó dẹ̀ sè sórí lára gbogbo wa àwa ń ṣe tabadulẹ̀ làrkọ́n àjọ ń gba nọ́mbà ara wa àyè mọ́ iye àwọn àfa àwọn tó wá láti Sudan
àwọn tó wá láti Oman, àwọn tó wá láti Iraq, àwọn tó wá láti ìlú bàbá yìí ti ń jẹ́ tí gbogbo wọn àti tó máa ń pè mí. Mo tún wá ní àgbàgbọ́ connection kó làwọn kí mi sẹ́kàn láìpẹ́ ìrìnàwó ẹgbẹ́ kí n wá sí mọ̀tàwọn ìrùkan náà yìí. Mo ní mi ìlè ráyè ni mo gbé fún kanú àwọn àfáwà kan, mo fọkọ̀ bọ́lá sírí ó kọ rẹ̀ mo ní ìwọ lọ òun ó tún gbowó bọ̀ báwa ṣe ń ṣe nu gbogbo ntọ́lọ́hún bá ní fẹ́ lómi èmi ò fẹ́ oore tí ó pa agbo ayé pọ̀ lèmi láìkì èmi ò láìkì kí n jù yẹn lọ ẹ jẹ́ ká jọ wà ń déédéé àbí wá wọ̀ kankan ò jù mí lọ ẹ kò sí kankan ta ni ò ní kú ta ni ò ní fi tiẹ̀ lẹ̀ ẹ jẹ́ àjọ fìfẹ́ gbáyé èyí tí màá lọ náà wẹ̀ yìí ẹnìkan mo gbé fún mo lọ́mọ tó lè tó lọ́bàá rárá mo láwọn ọmọ àwọn ọmọ tí mo ní tí wọ́n kábẹ́bọ̀ àti sọ̀rọ̀ bíyà tó sand at least mo yìí ní mẹ́ta mo yìí ní ọmọ mẹ́ta tí wọ́n lè sọ̀rọ̀ bíyà dáadáa tó yé wọn dáadáa fún ẹ sọ àwọn mẹ́ta tán tẹ̀léra wọn tí mo lè nìkan lọ mo rò mo ní àwọn ọmọ tèmi làwọn eléyìí jẹ́ ń gbé fún ọmọ lọ́mọ mo dẹ̀ kọ́ báyìí mo ní wà bá so ní pálí ó lóun ò ní ó ti fún lówó mo ní bí 70,000 náà ti pálí gbà 50 ni wọn náà wá mi kún mo dẹ̀ fún lówó pálí mo dẹ̀ bá sẹ́ni gbogbo àwọn kíní rẹ̀ àbáwa Dr. Salejo kí ló jẹ́ kẹ́mi wọ́n gùn mo ní kọ́mọ yẹn lọ bá wọn ó yá ẹ bá ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ bá sẹ́ni gbogbo ẹ̀ sí ibẹ̀ wọ́n lè sẹ́ni ẹ̀ sí ó ti wà lọ́hùn báyìí ní conference èmi ni wọ́n pè èmi dẹ̀ kí bẹ́ẹ̀ lómi conference kì í ṣe conference Nàìjíríà o ilẹ̀ lábára ni o ìwọ bàbá burúkú ń rẹ kí wọ́n á gbé fún àwọn ìní gbé fún ọ ò ní kóòmù tó wà wọn ò ní ju yàrá rẹ sí màpó nǹkankan tó máa ń lọ káàkiri ò ní ju ẹ lọ ò ní kó Nàìjíríà wèrè eléri ibú ṣèmi yọ tó kó Nàìjíríà náà tó lọ sí Saudi ó sọnù ńbẹ náà ni ó sọnù ńbẹ náà ni ẹ mọ ìyanu gbàgà ẹ mọ bú àwọn onípò wọn bú sí Ibrahim Niass ẹni kìnìkan ni wọn ẹni kìnìkan ni wọn gbogbo ń tẹ dálẹ̀ yìí nìsín kílẹ̀ fi san báyìí wájú Ọlọ́run kílẹ̀ fi san wájú Ọlọ́run ẹ wà láyé káwọn èèyàn feel happy pé ẹ wà láyé tẹ́gbẹ́jọ́ kú yín báyìí àmọ̀ dunnú ni wàlẹ̀ yasù bí lakọ́lẹ̀ kẹ́mi yóò gùn torí àwọn ọ̀fẹ́ kú wọlé ṣẹ̀bí àti kó ronú pìwàdà mo tún ti gba lẹ́tà mi ò pé ní sọ̀bẹ̀ fún yín ti dánwò tán kí ẹ tó rí mi torí ẹ lè lọ mú kọ̀ǹpútà kẹ́ mọ́ kọ̀ǹkan lórí kí ni pé ẹ̀mẹ́ẹ̀kẹ́ ni wọ́n wá o nǹkankan ẹ̀ sì ká ẹ̀ so wàláì tó láì Ọlọ́run ti gbé wa ganá nǹkan kan ò lè ṣẹlẹ̀ wàláì kíní kan ò lè ṣe wá kíní kan ò lè ṣe wá nǹkan kan ò lè ṣẹlẹ̀ ẹ̀ lè dínà mọ́ wa àtúntí bá wọn sọ̀rọ̀ ní kílógún ẹ̀sìn jẹ́ ní Dubai àwọn àfáà Dubai tó ti mọ̀ wá àjọ ń sọ̀rọ̀ kọ́nfúrẹ́ǹsì wọ́n tún fẹ́ pè mí sí báyìí kódà ìwọ tó bá hàn kó fẹ́ kí n ṣí àfún ẹgbẹ́ kí wọ́n náà jẹ́ ń bẹ̀ mo lè fọ́kọ̀ rẹ sí tó bá dá ilé yẹn ni o tí èsè lórí ibú tó bọ̀lọ̀bọ̀ oúnjẹ fún wa mo ti lágbára kọ́nfúrẹ́ǹsì tẹ́ pé mo ṣe ń wé láàrin mi yìí náà ni tá a jẹ́ sùmùrà yìí náà ni gbogbo ẹ̀ Ọlọ́run tó ń bùn wá mo lè fọ́kọ̀ rẹ sí ẹ̀yà kó náà lọ kó bọ̀kẹ́ fún ẹ ní bí wí $10,000 no kò tó bá wọn bí $5,000 ọgbà dé látọ̀hún ó tún fi ra mọ́tò kan tó bá dé àmọ́ ní fún wọn àbá olórí bùn ń fún àwọn ará yín kan láìpẹ́ tí máa ṣe láìpẹ́ tán ní sìn máa pẹ́ nìkan lára àwọn ará yín tó jẹ́ ní tó dáa pé sẹ́yìn lọ mọ̀támọ́rù tẹ́ bá lọ ẹ sẹ́ndì àwọn kìíní yín sí mi máa sẹ́ndì ẹ̀sìn Ọlọ́run lásán lẹ pé ni àbẹ̀rù pé àwa ṣe láyé ni èmi wàá ṣe láyé o èmi wàá kọ́ ọkọ lẹ̀ ni o kí n tún nǹkan ṣe láyé tèmi lọ́lọ́run fi dá èmi kí n tún nǹkan ṣe èmi tí mi fi kú láyé yìí ní bàǹkẹ́ jẹ́ wàláhì ní bàǹkẹ́ jẹ́ torí mo gba ikú gbọ́ o mọ̀ kí ikú wà àwọn afẹ́ akọ kò dẹ̀ ní déètì kan tí wọ́n fi hàn wá ó sì ní déètì ó ní déètì ikú ní déètì àwa là mọ́ ni Ọlọ́run mọ gbogbo ọjọ́ tí ó kò láyé nìyí ó yí Ọlọ́run la ilaha illallah ẹ wo tọ́lọ́run mọ̀ tó pọ̀ tẹ́ pé tó wá fi hàn àbá kan àbá yóò jẹun yóò sùn ikú bẹ́ẹ̀ tó bá wá dé kí láwa ṣe àwọn àníkó dágùn kó jọ ni pé àti ìfẹ́ lọ nítorí wàá fi lè déṣọ ọ̀ ń lọnu. ẹjọ́ torí Ọlọ́run ẹjẹ́ ajẹ́ kó parí bẹ́ẹ̀ bàbá wa gbà níwò
ẹ̀mí yóò gùn fún wa ọlọ́run jà rí pẹ́ gbogbo ẹ̀yin àfa wa àgbà bàbá wa Mudir Markaz ọlọ́run jẹ́ mi yóò gbogbo ẹ̀yin àfa wa tẹ̀ dá sọ̀rọ̀ ẹ dákun ẹ tẹ bírèkì fasaburun jamilun wallahul musta'an fasaburun jamilun torí bí àṣà bàbá wa àgbà Sheikh Tadil Adabi àfa àgbà yẹnyẹn wọn ní aslajati bisajirati wàlẹ̀wúdù àni àrìjánàbí kò tún dá kó jẹ́ pé bílálà yẹn wọn tún fi náyàn àti ń fi bílálà ara wa nara wa báyìí o tí ìjàmbá tẹ̀ wá dẹ́nsì látọ̀dọ̀ àwọn tó jẹ́ ara àtààbọ̀ míì bó láti sí sáàrùn ara lọ́wọ́ ni àbá fara fọ́ta ní tí máa ń fà á ní o táwọn ara èèyàn fi máa ń fa ìfọ́ta o pé sẹ́fẹ́ mú un ní mọ́ wọ́ọ́rì máa pè kò tí wọlé wàhálà tó wà níbi àìsífẹ́ mọ́ ó pọ̀ o ó lè fẹ̀mí kúkúrú o ó lè fàárẹ̀ o tí nǹkan bá ti nìkan lára wa nísìn ọlọ́run ló mọ iye tó ṣe pé ìkápá rẹ̀ ní tí ẹni wọ́n lò tí ó fi sàn ló wà ọmọ ìgbà tó wá ti ń jà a lè ríra àṣàǹfààní fún ọlọ́run dákun mọ́ bá àárín wa jẹ́ ọlọ́run kó jọ kó ṣàánú wa ká tẹ̀ stop gbogbo nǹkan báyìí gbogbo inú àwẹ̀ tó yẹ kí gbogbo nǹkan lọ ní bó ṣe yẹ kó lọ àwọn á dà ń bẹ̀ gbogbo ìmọ̀ á dàrú gbogbo ìmọ̀ á fọ́jú pọ̀ ọlọ́run dákun wọlé àmọ́wájú ọlọ́run gbogbo bàbá wa tẹ́ bí wa tẹ́ kọ́ wa ọlọ́run má ti pa yín nítorí pé kẹ wá kú káwa náà wá dà fàgbà no ọlọ́run jẹ́ wà láyé bẹ́ẹ̀ sì wà láyé ó pé wa tó ráàrin tiwa sí ọlọ́run má jẹ́ tí kú báyìí bàbá wa gbà wàsíìrì fún gbogbo ilẹ̀ Yorùbá bàbá mi olùkọ́ àgbà níwò ọlọ́run jẹ́ kẹ́mi ogun bàbá mi àgbà àfa gbà èèyàn ńlá bàbá mi Sheikh Mudir Markaz Habibullahi Adam Abdullahi Alori ọlọ́run jẹ́ kẹ́mi ogun kó tó sáádà àáfíà fún yín sí kẹ́ pẹ́ láyé gan pẹ̀lú olùgbọ́n kẹ́ wí ní gbogbo ọ̀tá yín gbogbo ọ̀tá tí bá ti ń bá yín sọ̀tà tí ò fẹ́ kẹ́ ẹ̀ sí ti dáadáa kẹ́ jàká gbogbo wọn kẹ́ pẹ́ láyé dáadáa la hawla wala quwwata illa billah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.